ọba tó dálé ayé. Ẹlẹ́dàá dẹ̀dá ṣẹ̀dá ire. Atọ́kì adùn kí a tó fara tì bí òkè. Olùdáyé aṣẹ̀dá ọ̀run pátápátá parí ọlá o. Ìpínlápínpọ̀ ọ̀rọ̀ ọba tí jẹ́mi ni. Ọlọ́run tó dá ayé. Ọlọ́run kápá ayé. Ó dá ọ̀run ó kápá ọ̀run. Ó dá ènìyàn ó kápá ènìyàn. Olódùmarè ọba tó dá títán tí ò ní tán. Ọlọ́run tó dá lílọ tí ò ní lọ. Ó ju gbogbo ayé lọ bẹ́ẹ̀ ni kò kú. Ọba tó nílé ayé tí ò pa gbòòdà. Kábíyèsí Olódùmarè ìgbà ni mo ṣe. Tá a bá júbà Olódùmarè ṣe bóyá ká tún júbà ẹni oríṣàdá. Àwọn ẹni oríṣàdá tí wọ́n pè lọ́ba. Ẹni oríṣàdá mo rí bá o. Mo rí bá gbogbo lóyè lóyè. Gbogbo baálẹ̀ tí ń bẹ níkàlẹ̀ àrò baálẹ̀ o. Gbogbo ẹbí Àjànàkú ìbà ni mo ṣe. Gbogbo ẹbí Àjànàkú mo máa gbẹ́rẹ̀ dáadáa o. Ìgbà yìí mo gbọ́ ká dẹ̀dẹ̀ mo máa gbẹ́rẹ̀ dẹ́dẹ́. Ẹkú aráfẹ́rakùn ẹni re tó lọ. Ẹkú aráfẹ́rakùn Àbẹ̀ní abiyamọ tó ròde ọ̀run. Ẹkú aráfẹ́rakùn Àbẹ̀ní abiyamọ tó ròde ọ̀run. Òní lọ́jọ́ kejì oṣù kẹsàn-án. Mr. Sọjí Ọmọ́táyọ̀, kí ni yín rán sí mi létí? Wáìtì kìíní rẹ̀ hàn. Lọ tọ́jú ẹ̀ dáadáa. Ẹ mọ̀ dá wọn lóhùn. Ẹ dákun ẹ jẹ́ kí n dá àrò ẹni rere tó lọ. Ikú gbogbo. Ikú tó gbàgbé lọ́jọ́ kí n ṣe dárò aró. Èyí bá pẹ̀lú kò lè jẹ́ dárò sùn. Èyí tó gba lékelèké lọ jẹ́ kí n ṣe dárò ẹ fún bọ́lọ̀. Àyọ̀pẹ̀ mi ò. Jẹ́ kí n ṣe dárò abiyamọ rere tó lọ sọ́run lọ rè sí mi. Ikú yọ ọ̀sẹ̀. Ikú tí fọ́ ọ̀gbun alágbára. Èmi ọ̀rẹ́ ni tí ò ní kú láyé. Kò sẹ́ni tí ò ní rọ̀rùn. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tí òkú tán tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò. Ọ̀dà ń lójú. Ikú pàbírí. Àbírí kú. Ikú pàbírí. Pàbírí ọ̀run alákejì. Ikú yìí ló pa màmá wa tó lọ. Ikú tó pàbẹ̀ ní o. Tó payọ̀ bá ń kalẹ̀. Ikú tó pàbí ọmọ. Gbogbo èèyàn ọmọ Àbẹ̀ní o. Wọ́n ṣe bí ìyá ò ní lè ṣe ìyá, wọ́n ṣe bí bàbá ò ní lè ṣe bàbá. Wọ́n ṣe bí ìyá ò ní lè dúró tọmọ bí yèyé o. Gbogbo abiyamọ tí ń bẹ níjòkó pátápátá. Lágbára Elédùmarè àní kánjú kú o. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jẹ́ kí mọ̀mọ́ wa Àbẹ̀ní kọ́pẹ́ ńlé ayé kó tó papòdà tó ròde ọ̀run alákejì. Ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ rẹ o. Olúwatóyìn, ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ rẹ o. Ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ rẹ kó tó mọ́ ọ lọ. Ẹ dákun ẹ bá ń mórúkọ àwọn ọmọ. Ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ rẹ kó tó mọ́ ọ lọ.
tó lọ àròbálẹ̀ mo kí gbogbo baálẹ̀ pátápátá ẹ káàbọ̀. ọba onílé alágbàdo kábíyèsí o. kábíyèsí gbogbo ọba ẹjẹ́ ìṣèdárò ẹni re tó lọ. torí ọjọ́ kan là á wálé ayé ọjọ́ kan là ó lọ. ẹ má gbàgbé ayé lọ́jà ọ̀run nílé o. gbogbo ẹbí Àbẹ̀ ní pátápátá ẹ̀yin lọ́ra ṣe wà ní àyín o. ẹ̀yin ará lọ́rẹ́ ẹ̀yin ọmọ lọ́ra. gbogbo ẹbí aya Àjànàkú tó ròde ọ̀run gbogbo ẹbí ayọ̀ ọba mi. ṣẹ́wà ńlé ní Àbẹ̀ròde ẹni rere lọ o. Àbẹ̀ ní ròde ọ̀run ìlọ́ra ìlọ́bẹ̀ o. ẹ̀yin ọmọ agúnyánbọ̀kí bàbá yín lóore gbòòrò ìlọrin sọdẹ ìwọ̀n làlá níyàn ọmọ òrò tó gbàjà kú ayé. bó ni wọ́n máa wí wọn pé kó lóró kókó kú lọ kó o sì kárùn lọ. bẹ́lẹ̀ yìí máa wí wọn pé kó lóró kókó kú lọ kó kárùn lọ. bàbá ta ló jẹ́ sọ pé kóró kó lè bàbá òun lọ. ẹ̀wọ̀n làlá ọmọ òrò tó gbàjà kú ayé. ó di gbére o Ayọ̀bámi ó di gbére. Àbẹ̀ní ó di gbére. aya Àjànàkú ó di gbére nàkó ó tún dòkó aláwo. kò wọ́n Ayọ̀bámi kó rí bẹ́ẹ̀ Elédùmarè ọba lóló tó o. kò sẹ́ni tó wálé ayé tí ò ní sọ̀kalẹ̀. ọ̀run mọ́kàndínmọ́ gbogbo èèyàn níbọ̀. àtọ́bàjáyé àṣẹ̀dá ọ̀run Olódùmarè kọ́ dáríjayé jọjọ́ jẹ́ kọ́dún jẹ́ kígbà ó dìnà síra wọn kí gbogbo wa pẹ́ ká lè tọ́jú ọmọ tá a bí o. Olúwa tó yín Àjànàkú o òkú léde yeye rẹ̀ tọ́ lọ. Mrs. Taiwo tòrò Àjànàkú òkú léde yeye rẹ̀ tọ́ lọ. Ọmọ́tọ́lá Àjànàkú òkú léde yeye rẹ̀ tọ́ lọ. Olúwafúnmilọ́lá ọmọ Àjànàkú Olúwatómilọ́lá òkú léde yeye rẹ̀ tọ́ lọ. Olúwatómilọ́lá òkú léde yeye rẹ̀ tọ́ lọ. Àràbà òjókòrò alágbá gbogbo Ṣòdì. Àyìndé ọmọ Àjànàkú ẹkú léde aya rere tọ́ lọ. ìbáṣepá ikú láyé ará àgbà ọba mọ ọbẹ ìbáṣepá ikú láyé ìbáṣepá ikú láyé àbáṣepé ikú jàre rẹ ni. onínúure kú o onínúure lọ fọmọpọ́n mi ò kéwú tòdò onínúure lọ onínúure lọ onínúure kú o onínúure lọ fọmọpọ́n mi ò kéwú tòdò onínúure lọ. Mo kí gbogbo yín pátápátá. Ẹ̀kú aráfẹ́ra kù ẹni rẹ tó lọ. Ẹ̀yin ìyàwó Àjànàkú. Elédùmarè yóò jẹ́ kọ́dún ó jìnnà síra wọn. Gbogbo olórin tó wà níjókòó mo kí gbogbo yín pátápátá. Dára o. Bàbá mi Kúnlé mo kí yín o. Tóyèkẹ́ mo kí yín. Ṣàdíà ọmọ bàbá mi ọmọ Ṣàdíà ọmọ wúrà mo kí yín délédélé ẹ bá mọ ní ṣàbí agbóògùn àkàlà. onínúure kú o Àbẹ̀ní onínúure kú o kò máa gbọ́n mi ò fẹ́rù tòdò onínúure lọ onínúure lọ kò máa gbọ́n mi ò fẹ́rù tòdò onínúure lọ. tí bá wá fẹ́ lọ sọ́yọ́ dáadáa àwọn tó ré sọnù lára wọn àwọn tó ré sọnù lára wọn àwọn tí ọ̀wá bí òkú Àbẹ̀ní àwọn tó ré sọnù lára
tó ré sọnù lára wọn. Àwọn tí ò wá bí òkú Àbẹ̀ní. Àwọn tó ré sọnù lára wọn. Ẹ̀rí pé gbogbo àwa tá a wá pátápátá ìfẹ́ la ní. Ọmọ ló sìn Àbẹ̀ní ò sí mọ́. Ọmọ ló sìn Àbẹ̀ní ò sí mọ́. Abiyamọ tó ṣèkà, abiyamọ ò ṣe bí. Àbẹ̀ní ọmọ ló sìn Àbẹ̀ní ò sí mọ́. Ọmọ ló sìn Àbẹ̀ní ò sí mọ́. Ọmọ ló sìn Àbẹ̀ní ò sí mọ́. Abiyamọ ṣèkà, abiyamọ ò ṣe bí. Ọmọ ló sìn Àbẹ̀ní ò sí mọ́. Kọ́lá ń jájọ́ jìnnà síra wọn. Kọ́lá ń já dúró jìnnà síra wọn. Ayọ̀bámi tó relé ògbó. Àní kọ́lá ń jájọ́ jìnnà síra wọn. Kọ́lá ń jájọ́ jìnnà síra wọn. Kọ́lá ń já dúró jìnnà síra wọn. Ayọ̀bámi tó relé ògbó. Kọ́lá ń já dúró jìnnà síra wọn. Àbẹ̀ní ooo, onílé ọyá ará àkílẹ̀jẹ, ìdí ọyẹ́jà orokun, ìdí ọyẹ́jà orọ̀sà, ìdí ọyẹ́jà ni ọ̀wálé mọ́ ọmọ sọyẹ́ tó tó ṣòwò. Àbẹ̀ní wẹ̀yìn wò ó, ọwọ́ àwọn ọmọ yóò bá ìyẹn ṣe. Àbẹ̀ní ooo. Olúwa ṣẹ́gun ọmọ Fátúnbí, ṣé ń bẹ ní àyín mi Àgbòròdé. Olúwa ṣẹ́gun o, ọmọ Fátúnbí, àkọ́bí Àbẹ̀ní ni, àkọ́bí nu ẹmọ báńkì. Olúwa ṣẹ́gun ọmọ Fátúnbí, níbo ní ṣẹlẹ̀ bàbá ẹ o. Olúwa ṣẹ́gun ọmọ Fátúnbí, níbo ní ṣẹlẹ̀ Fátúnbí, níbo ní ṣẹlẹ̀ bàbá ẹ o. Ọmọ Fátúnbí náà mi ẹ ṣe ẹkú náwó mi dáadáa. Abiyamọ tòótọ́ o. Olúwa ṣẹ́gun ọmọ Fátúnbí o. Bẹ́ẹ̀ lẹ̀ kó dìde bọ́ wá náwó yeye. Gbogbo ẹbí Fátúnbí, ẹkú lédè yeye tán lọ. Ẹkú lédè ẹni rẹ̀ tán lọ. Ikú yóò ikú yóò ṣẹ. Ikú tó polówó. Polówó ò lè dábàá mọ́. Òkú gbérí kò lè dé. Àbẹ̀ní ooo. Báwo dọ́run ṣọ̀run lóore, òkú dòwèrè kò lè fọhùn. Ayọ̀bámi bọ́ dọ́run kọ ṣọ̀run lóore. Ẹni ọmọ Àbẹ̀ní ooo. Olúwatóyìn ọmọ Àjànàkú. Olúwatóyìn ọmọ Àjànàkú, okú lédè yeye rẹ̀ tán lọ. Aláàjì Ṣítáǹsì, mo recognize presence yín, gbogbo ẹgbẹ́ onílù pátápátá. Abdul, 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 ibi tí wọ́n bá gbé ṣe rere lẹ́tí mọ́ rílù. Mo kí chairman, mo kí gbogbo yín pátápátá. Bàbá mi Adérójú, Adérójú onílù Bàrísítà mi. Mo kí pásítọ̀ olóríire bá mi. Kàmádínà Àjànàkú ẹ káàbọ̀ o, kámdẹ́ẹ̀kì bàbá wa ni. Apàṣẹ ọmọ Àjànàkú o. Gbogbo mọ́polúkù Oṣòdì àti ní mò ń bọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀dẹ̀ wọn. Ẹ jẹ́ dọ́dọ̀ àwọn kábíyèsí ọba wa. Mo tún bá kí Àbẹ̀ní síwájú. Ẹ̀yin ọmọ Àbẹ̀ní ṣe wà lé ní Àbẹ̀ròdé bá tún pẹ̀lú mí nínú ọmọ. Ọmọ Bọ́lá Àjànàkú. Mrs. Táíwò Àjànàkú. Táyé lónú o. Aya Táyé lónú aya wọn lábẹ́ Olúmọ ẹ̀gbọ́n wọn ní ṣàbí ọmọ agbóhùnkù àkàlà. Olúpéjọ bí ọmọ tẹ́rẹ̀ èyí ti mú mi kíkan.
ìròyìn kan lọ. Ẹ jẹ́ ń dọ́dọ̀ àwọn ọba kí n kí kábíyèsí torí pé orí adé. Kí lẹ̀ ń fọ ọba pé ọba ò ọba láṣẹ ọba ọba tó kó bí àrò ọba ò ọba láṣẹ ọba. Kábíyèsí ọba orílẹ̀ Alágbàdo ọmọ wọn láwọn orí àtà ni wọ́n o. Ọmọ láti àgbódèrè ọmọ káfọ́ bàbà kábàjẹ̀rọ̀ dákújọ kanù kátà àjẹnu kábọ̀ òṣèkéde ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rimọ́lé ọmọ kàmí rọ́lá ọmọ yìí ní lóṣù ọmọ àjàtò wọn gbogbo òde. Kábíyèsí ọmọ fìkọ́ tí wọ́n jọ́ ọ̀tá ọmọ fi pọpọdọ́ yọjú gbẹ́jú ọmọ lọ́tà o. Ọmọ lọ́tà odò ọmọ aró dẹdẹ wọ́n mi ọmọ arúgbó ọ̀kẹ́rẹ́ àdàgbà mọ́dà kan kẹrẹ kábíyèsí o. Ọmọ arúgbó ọ̀kẹ́rẹ́ àdàgbà mọ́dà kan kẹrẹ èmi ò lè ṣọmọ Àwórì kí má mà léegun. Gbogbo ọmọ Àwórì pátápátá mi ò mọ sọmọ Àwórì kí má mà léegun o. Yewú yewú yé. Àwọn ọmọ Àwórì tá a wà níbi kábíyèsí ẹkù náwó mi dáadáa. Àró baálẹ̀ gbogbo baálẹ̀ pátápátá ni mo kí délédélé gbogbo olóyè ni mo kí ẹ̀yin olóyè láti ìlú Ọ̀tà ẹ̀yin ọmọ arúgbó ọ̀kẹ́rẹ́ àdàgbà mọ́dà kan kẹrẹ. Àwórì ní Àwórì ní bàbá ẹ̀yin lẹ́ẹ̀nílẹ̀. Ó fúrúrú lórèrè o ó kẹ̀rìírí èjìgbò ìhùlé ebùtò pé ti wá o èjìgbò rere ló ti bọ̀ o Olúwa ní ẹ̀yà wá o ẹ̀yà wá wàrà ẹ̀ wá o ṣe ẹ̀yà wá wàrà ẹ̀ wá o ṣe o ẹ̀yà wá o lọ́sẹ̀ kan ayé 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 lọ́tún o ayé lọ́tún àwa ò bá bá wọn wá kékeré náà.
olóyè mẹ́ta olóyè mẹ́ta Àjànàkú olóyè mẹ́ta ló wà lókè ògbó. ìyá àwọn dókítà ẹ jẹ́ kù náwó mi bẹ́ẹ̀ tí máa ń lọ lójoojúmọ́ nù ojú òní fẹ́ bí Àjànàkú o. olóyè mẹ́ta ló wà lókè ògbó olóyè mẹ́ta.